kú ìkàlẹ̀ ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé níbo lẹ wà ẹ̀sìnmì ariwo bọ̀dá tó sùn ẹ jí ìyá tí ń pariwo ẹ dákẹ́ jẹ́ bọ̀dá tó wà nínú mọ́tò má dàá gbọ́ yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tóun náà jàǹfààní ẹ̀ àlá ìtumọ̀ àlá ni o ẹ para alẹ́ ẹ pèrò ọ̀nà ẹ para alẹ́ ẹ pèrò ọ̀nà ẹ̀já jọ fetí gbé gẹ́ngẹ́ ọ̀rọ̀ ká finú ọgbọ́n sọgbọ́n ká mú un lò kó dodidi sínú wa atara àlá lọ́pọ̀lọpọ̀ ti sọnù àlá ọgọ́ o ìwọ́tọ̀ lálàá lọ́gọ́ o ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ó ti fi ohun tí ó ṣẹlẹ̀ hàn látọjú oorun àwa àṣetìyàn lálàgọ́ oníhun tó gbé sínú òun ló fi lálàá ṣùgbọ́n gbà tálà ó padà wá sí musẹ fúnra ẹ lọ ń sọ pé wọ́n sì ti rí kinní yìí lójú oorun ìran abúrò ní ṣẹlẹ̀ sí gbogbo wa o ṣùgbọ́n ká máa tẹ̀lé kìlọ̀ ẹ jẹ́ á máa tẹ̀lé kìlọ̀ o ọlọ́run ọ̀dá wa fún yàjẹ́ o ká má bàa ara rìn sọnù torí ẹ̀ lọ́lọ́run fún wa ní àlá ó fún ẹ̀bùn tọ́lọ́run fún kálukú nílé ayé kò papọ̀ mọ́ra wọn kò jọra wọn o àní rárìn sọnù o àní rárìn sọnù o àní rárìn sọnù o tètè dé ọ̀run òní kú ránṣẹ́ pè wá o ẹ wá bá mi gbọ́ ìtumọ̀ àlá yìí tí èèyàn bá ń gun àkàbà àbí èèyàn ń pọ́n òkè tí ń gùn lọ kí ni ìtumọ̀ rẹ̀ rí ọ̀yá ẹ kóra jọ ẹ̀jẹ̀ àjọ gbọ́ ọ̀rọ̀ yìí. Kò sí ìlú tí ẹ̀dá wà láyé tí ò lè lálàá kò sírù ìlú náà kọ wà nílùú òyìnbó kọ wà nílùú inú omi kọ wà nílùú òkè èpẹ̀ kódà kọ wà nílùú òkè òfurufú àfitọ́ ọ̀bá sùn ló kù àsìkò ìgbà tó bá ti da tọwọ́ tẹsẹ̀ rẹ tó dà á sílẹ̀ omi inú ara rẹ ó ti sùn ẹ̀jẹ̀ inú ara rẹ ó ti sùn ó di dandan kí ẹlẹ́dàá kálukú kọ́ bá kó wá sọ̀rọ̀ aláyé ó kéré ìtumọ̀ rẹ̀ kẹnu aláyé olódùmarè máa fi kìlọ̀ fún wa ni ìsì máa fẹ́ ká máa kíyèsára lórí ìrìn àjò ayé wa tí a bá ń gun àkàbà lójú oorun tàbí ò ń gun òkè lójú oorun tàbí ò ń gun pẹ̀tẹ́ẹ̀sì tó lóyìnbó ń pè ní staircase ẹ mọ pẹ̀tẹ́ẹ̀sì kéèyàn máa gun pèpéle pẹ̀tẹ́ẹ̀sì àkàbà àkàsọ pẹ̀tẹ́ẹ̀sì pé à ń gùn lóòkè tó o bá ń rí gùn dókè aláìda gan ni tàbí ò ń gun àpáta ò ń gùn dókè àbí lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ máa po ogun dókè aláìda àṣeyọrí ni gbogbo ohun yòówù tó bá ń dáwọ́lé ọ máa láṣeyọrí lórí ẹ̀ ṣùgbọ́n máa kíyèsára o bí tọ́ máa fàdúrà jagun sí ni pé ọlọ́run ìdáwọ́lé mi ti dá o májọta oyọ̀ mi o àti gbé ohun rese láyé òun ló ṣòro kọ́ bàjẹ́ fún yàn kò gba àwọn ìka ènìyàn kò bá wọn níṣẹ́jú kan sí kejì ṣùgbọ́n kí wọ́n gbé ohun rere ṣe fún ẹ̀dá láyé ẹ̀yàn máa wà wọn ọlọ́tí wọn a máa lówó lọ́wọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yìí ràn ara wọn lọ́wọ́ èyí tí ó fi ràn án lọ́wọ́ a ní ẹ̀ fún onígò mẹ́ta ọba tó mú gò mẹ́ta a tó ní ẹ̀ tún fún onígò mẹ́rin ẹni tó sì ní wọ́n máa fún onígò mẹ́ta mẹ́rin bọ́ bá délé ládìlẹ̀ ní ọ̀jẹ̀ àmọ́ kọ bí wọ́n ṣe pẹja má bùn lẹ́jà jẹ mọ́ lànà fún ọwọ́n náà ọmọ èdè ènìyàn àfẹnú ọlọ́run bá rán sí yẹn o àṣeyọrí òun lọ́sàgbà láyé o gbogbo ohun sẹ́tà bá ń ṣe ọlọ́run ó jẹ gbogbo wọ́n láṣeyọrí o tọ́ ọ bá ń rí àkàbà yìí gùn dókè àbọ̀ orí pẹ̀tẹ́ẹ̀sì gùn dókè staircase àbọ̀ ogungi ogun dókè
àbò ogun àpáta ogun dókè ìhun yóò kọ́ bá a máa gùn kó rí gùn dókè àṣeyọrí ni gbogbo ohun tó o bá ń dáwọ́ lé láyé yóò máa láṣeyọrí ọ máa bẹ̀ lọ́hùn ọ̀tá tí ìfaniwáyìn tí èjé yìí ò gbórí mọ́ ọ bẹ̀ lọ́hùn lórí wọn pé ọlọ́run ò ní jọ rí ogun ìfàsẹ́yìn o ọ bẹ̀ lọ́hùn lé lórí aláìdá gan ni gbogbo wo ò ní rí ìjákulẹ̀ o tọ́ ọ bá ti wá ń rágbèga sọ ẹnu rẹ kìí ṣe pọ́lọ́hùn fẹ́ràn rẹ jà wọn yòókù lọ o àṣírí rẹ ló bò ó gẹ́gẹ́ bí òwe Yorùbá wọ́n ní èèyàn fẹ́ yáwó rówó yá ọlọ́run ní ó pé gbèsè ń tiẹ̀ àbí ọlọ́run ló bò ó láṣìírí èèyàn sì fẹ́ yáwó kò rówó yá ọlọ́run ní ó pé gbèsè ń tiẹ̀ rí nǹkan oore méjì ní ń bẹ lọ́dọ̀ ọlọ́run oore ìdùnnú àti oore ìbànújẹ́ ni àlẹ́ èèyàn fẹ́ yá owó rówó yá ọlọ́run bò ó láṣìírí ni èèyàn sì fẹ́ yáwó kò rówó yá ọlọ́run ní ó pé gbèsè ń tiẹ̀ so gbogbo òpò yòówù tá a bá bára wa láyé ẹ̀jẹ̀ a máa dúpẹ́ ṣùgbọ́n àní dúpẹ́ túláàsì o àní dúpẹ́ ìbànújẹ́ o ọpẹ́ ayọ̀ ọpẹ́ ìdùnnú tọ́lọ́run bá ti fa ọwọ́ rẹ̀ sókè àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbọ̀n ìyànú lára wọn jára ó tù wọ́n ìwọ ọ̀gá tó wà lẹ́nu iṣẹ́ òun retí promotion ọlárú àláyé ọtí ọlọ́wọ́ òrè rẹ̀ tí ọlọ́wọ́ ìwọ kọ́ o mímọ̀ ọ̀sẹ̀ rẹ̀ kọ́ o fún ọlọ́run lọ́fọ̀ ọlọ́wọ́ sókè ọlọ́run fẹ́ kí wọ́n náà ran ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ torí ẹ̀ ló fi fọ̀ ọlọ́wọ́ sókè má wàá torí ẹ̀ ṣègbéraga sára ẹ̀kún tètè dé ọ̀run òníran ni wàá pè wá o ara ànúgbà o porogodo ayé ò nílò fún wájú o àgbàrá kì í balẹ̀ kọ́ máa rí nǹkan mú dání nínú ọdún tá a wà yìí á gbèrèrè ṣe ẹ̀yin obìnrin ẹ̀ ń láṣeyọrí ní ọkọ yín gbogbo ẹ̀yin ọkùnrin ọlọ́run ò ní ṣe yín lọ́kọ lásán ẹ̀ ní jọ́kọ lásán ẹ̀ máa láṣeyọrí lórí iṣẹ́ yín ẹ̀ ní máa wọ́wọ́ ìyàwó yín kẹ́ tó lọ bí iṣẹ́ ẹ̀ ní máa wọ́wọ́ ìyàwó yín kẹ́ tó jẹ àṣeyọrí ní gbogbo wọ́n máa ṣe ẹ̀yin obìnrin náà yín ìyàwó ní káràkátà gbogbo yín lẹ́ẹ̀ láṣeyọrí o ayé ò ní dẹgbèsè sí yín o ẹ̀rí bá ti ṣe àárọ̀ náà gbégbà èmi ọmọ yín náà ní olùkùmọ́nà ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹni bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ẹjọ́ yín wa ẹ̀yẹn sá ti kọrúkọ yín sí ẹ sì pé ẹ tẹ nọ́mbà yìí yóò gbé wa ẹ wá kọ sí pé ẹ dákun ẹjọ́ yín mi síbẹ̀ ẹ sì dáa kọ yín ǹjẹ́ ń gbọ́ dáadáa báyìí 080 3298 3298 080 3298 3298 èmi ọmọ yín ni lẹ́ẹ̀kan sí o dúkútùmọ́nà ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà abẹ́fẹ́ bára sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tọ́jú ara ni ká lórí ọ̀rọ̀ sẹ́ni àbí lórí ọ̀rọ̀ ara èyí tá a bá mọ̀ ń bẹ́ a sọ̀pọ̀ àmọ̀ èyí tá a bá mọ̀ àníbá yín dáwọ́lé ire kàbìtì. ẹgbẹ́ jẹ́rìí wọ́n fi dá sáà rẹ̀ wọ́n ní pẹ́lẹ́ sọ̀rọ̀ jọ alábàjá wọn.